Arejan called me and he has been begging me for money many times, and I used to help Arejan. Arejan is just one small boy in Abeokuta. He's nobody, even age-wise. You know that Arejan is just making out that he's my boss. If truly Arejan is my boss, ẹ jẹ́ kó fún wa ní check sí certificate tí mo sign. Arejan was never my boss. He's never my boss, and he can never be my boss. Arejan is a nuisance in Abeokuta. Arejan is a beggar. Ìtorí ẹ̀ ni ẹ rí pé fíìmù tó máa ń fa Arejan ṣe bí fíìmù òkú, bí fíìmù wèrè. Ní ọjọ́ kìíní àná tá fẹ́ ṣe fíìmù ọlọ́kadà ibojì Fálásárì. Ó wà nínú àwọn òkú tó ń kó sínú pósí. Nígbà tá ya fíìmù ọlọ́kadà wọn bojì tán, tí pósí ṣí lórí gbogbo àwọn èèyàn. 4 hours l'Arejan fi wà nínú pósí. Tílẹ̀kùn pósí ti mọ́ wèrè. 4 hours. Arejan 4 hours ní pósí fi tì mọ́. Yàtọ̀ sí pé Arejan ológo tí ọkùnrin bá dúró, ẹni k'Arejan jẹ́ ká wo àtàǹpàròkọ ẹ̀. Arejan ṣe báyìí thumb up. Ẹ má sí, I just started show. Ẹ dẹ̀ ti ń rẹ́rìn. Ẹni kí Arejan ṣe báyìí. Ṣé rí ìyà tó ń jẹ Arejan oníkókó lójú bíi takọ pẹ́pẹ́yẹ ó pọ̀. Tán bá ní kọ́ ọmọkùnrin dúró, ṣọ́kùnrin l'Arejan àbóbìnrin. Èyí tó dàbí okó adẹ́tẹ̀ yẹn. Aṣọ ọ̀pá kan àbọ̀ l'Arejan máa ń ràn. Tẹ́ ẹ bá wá wa Arejan ẹni kó ṣe báyìí. Tọkùnrin bá dúró ore tí ẹpọ̀n gidi wà ní fùrọ̀ ọkùnrin tí okó ẹ̀ gbórin tó bá ṣe báyìí, ẹ máa rí tí àtàǹpàròkọ ẹ̀ tó máa yó sòsè. Kí ló ṣe yín báyìí? Ẹ máa rí àtàǹpàròkọ ọkùnrin yẹn tó máa yó sòsè. Lálákọ̀ọ́kọ́ ẹni kí Arejan ṣe báyìí. Ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ mọ ọkùnrin gidi, ẹ̀yìn ọwọ́ ọkùnrin ẹ rí oríṣi iṣan bíi 210 iṣan tó máa ń wà lẹ́yìn ọwọ́ ọkùnrin. Iṣan bíi 200. Inú iṣan 210 yẹn ó ní iṣan mẹ́ta kan tó máa ń júwe bí ẹpọ̀n ọkùnrin ṣe gbórí. Ọkùnrin tí okó ẹ̀ bá lálàáfíà, ẹ̀yìn iṣan okó ọkùnrin bá lálàáfíà tó lẹ́pọ̀n gidi nídìí. Àwọn iṣan mẹ́ta kan wà tó máa ń jáde lẹ́yìn ọwọ́ ọkùnrin. Iṣan yẹn máa jáde wàràwàrà. Iṣan yẹn tóbi, iṣan yẹn gbórin. Ìtumọ̀ ẹ̀ ni wípé okó ọkùnrin yẹn lálàáfíà. Jẹ́jẹ́ ni mo jókòó. L'Arejan bá pè mí. Ó tọrọ owó lọ́wọ́ mi bó ṣe máa ń tọrọ. T'Arejan bá dẹ̀ fẹ́ tọrọ owó rẹ̀, ó máa ń tọrọ owó bí amrọ̀bà ni. Tí n bá parọ́ Arejan jáde kó o fayé ẹ búra sí ọmọ ìyá wèrè. Mo sì ń bọ̀ wá fún ìyá ẹ o. Ule mọ́tù mo sì ń bọ̀ wá fún. Ẹ wò, Ankara 4 yards 6K. Wọn ò tún tọ̀pá mẹ́fà o. Bọ́ẹ̀ pa Arejan fún rẹ̀ ọ̀pá kan àbọ̀ ló fẹ́ lò. Olórí burúkú. Èyí olórí burúkú olóṣó tó gbé sílé. Ìyẹn dàbí ẹrù wèrè. Awáyé má ṣe rere. Olórí burúkú ìwọ tó lóbìnrin ilé náà sọ̀rọ̀ Arejan. Olórí burúkú tó gbé sílé olórí bí àpòlági. Ìyá wa gbá Arejan sọ́wọ́. A máa ṣe ó tó kòródó, ó tó kòródò. Ọmọ sunkún ìyá olórí burúkú ẹ̀. Ó wá ń gbọ́mọ pọ̀n. Ibo ni ìyàwó ẹ lọ́ngbà tó gbọ́mọ pọ̀n. Ngbà tó tọkùnrin ṣe alátẹnujẹ. Olòṣì elétèrè gbòdò bí okó oníṣẹ́kẹ́. Awáyé má ṣe rere. Ó ṣe yín bí ìrẹ́pù ọ̀yà. Alátàrí kẹ́dẹ̀rẹ̀. Olòṣì ọmọ. Èjìká ẹ̀ bí okó adẹ́tẹ̀. Ẹlẹ́sìn mẹ́ta. Wọ́n kọbọ olòṣì. Awáyé má kúrò lẹ́ẹ̀dẹ́gbẹ̀ta. Ó fogún ọdún ó fi ṣe gateman. Ó fọgbọ̀n ọdún ó fi ṣe toilet cleaner. Kò gbé sí ayé ẹ̀ yí ẹ pé 85 years láyé. Kí yẹ kú ti kún kékeré kò sàn. Ìwọ gan fún rẹ̀ kí la advance ẹnu ilé ayé. Olóní tíátà ni ẹ. Ìyẹ́ ń ṣe 85 years birthday. Ó wá lọ mú Ankara ọ̀pá mẹ́rin. Ìbò ṣé dandan ni kẹ́ ẹ tọrọ báárà. Gbogbo àwọn àbókí tán dòyà ẹ. Èyí tó ti ní leprosy nínú wọn. Èyí tó ti fọ́ lójú ni. Ṣé bó lórí burúkú ẹ ṣe bá àbókí ni bàbá ẹ. Ṣebí torí ẹ ló ṣe dẹ́tẹ̀. Èyí tó gbà pẹ̀rí ata fún ìyá ẹ tó dòyà ẹ tán fi bí ẹ. Ṣé bó ní leprosy ni ẹlẹ́tẹ̀ ni. Àbí leprosy kan ló sodo mọ́ ẹ ní gbogbo mú. Ọjọ́ birthday 85 years old. Àwọn yẹn sì wá sára nítorí Ọlọ́run bá bí yẹ. Àṣírí ìyàbò bá bí. Àwọn olórí burúkú mọ́là. Àwọn arúgbó mọ́là tó wá ń jà lọ́jọ́ òkú yẹ. Wọ́n ṣẹ̀ wá ń du òkú yẹ gbà lọ́wọ́ wọn. Èyí tó tún máa dóyẹ mọ́jú. Olórí burúkú yẹ onídọ̀pàlà.
olórí burúkú ọmọ olórí burúkú ọmọ àwọn yẹn lè má kúrò lẹ́ẹ̀dẹ́gbẹ̀ta height ò ní stature ò ní skin ò ní ojú ò ní imú ò ní ò lógo ò ráyé wá wọ́n pẹran tó níwo ìgbín tiẹ̀ náà yọjú tó bá tẹ̀ ní kẹran kó kànyàn ṣé bí ìwọ ni ìwọ olórí burúkú ìwọ àti Ìjàpá tẹ́ bá jọ ṣe contest Ìjàpá máa nù ẹ́ pa ìwọ tó jẹ́ nǹkan kan nínú ayé ìwọ tó jẹ́ pé gbà tó ń bọ̀ wá sájú ilé ayé wọ́n ní kí ló ń lọ ṣe wọ́n tẹ́ pé igbé ewúro ló gbé wáyé imagine kí yẹ ẹ pé 85 years ilé ayé kẹ wá máa ń kára ọ̀pá mẹ́rin 6,000 lẹ́yìn tẹ́ jèrè 335 ṣé àǹkárá lẹ́tà lọ́jọ́ òkú ìyá ẹ yẹn àbí láìlọ́n lẹ́tà olórí burúkú àwáyé má ṣe rere ìbá jẹ́ pé yẹ ẹ tẹ pámọ́ṣẹ́ bí èmi ńgbà tí yẹ ẹ wà ní èjì mi olórí burúkú di tiẹ̀ tó yẹ kó kù wọ́n bá tó kù fún ẹ yìí gbogbo ayé ń sọ̀rọ̀ olórí burúkú ìwọ tó yẹ pé gbogbo ohun ẹpọ̀n ẹ ló skáǹtì o ò nírun lẹ́ẹ̀kẹ́ o ò tún nírun lẹ́pọ̀n olórí burúkú àwáyé má ṣe rere tọmọkùnrin bá jí ní ìdájí okú àlè olórí burúkú olóko rọjò wọjọ olóko bí igúre tí bẹ́ẹ̀rì olóṣì àwáyé má ṣe rere ojú òkín tí ẹni ó mọ̀ pé ó ní bọ́kùnrin tọkùnrin bá fẹ́ jó ọkùnrin máa ń tẹ̀ báyìí ni torí pé ìyàn á rí ẹpọ̀n gidi àwáyé má ṣe rere olórí burúkú ó wọ skẹ́ẹ̀tì sábẹ́ olóṣì lọ́jọ́ kìíní àná ó rí kọ́ńdọ̀mù ó bẹ̀rẹ̀ sí ní fún yẹn gbogbo spam kẹnu olórí burúkú ọmọ olóṣì ló bẹ̀rẹ̀ sí ní láspámù pàlà ló bẹ̀rẹ̀ sí ní láspámù olórí bulajẹ́ sọ pé kọ́ńdọ̀mù ló gbé ó mọjọ́ orí ẹ olóṣì ìwọ tẹ́ pé tó wá fẹ́ dóra wọn location ìwọ náà máa ń fún lówó kó lọ ra kọ́ńdọ̀mù wá wọ́n bá dóra wọn tán pò tán bá fi ṣànjí ìwọ ló máa lọ ń dànù ó tẹ́ pé orúkú òní látàjùlé ọ̀run orúkú òdélé ayé ni orúkú òdélé ayé pẹrẹgẹdẹ ni olóṣì olórí burúkú ọmọkùnrin tiẹ̀ dúró olórí burúkú ó tẹ̀ ó kọ sí ó tún kọ w gbà tó dọ́wọ́ sàlẹ̀ ó kọ ké olóṣì ọmọ wèrè olè ajímọ́tò pínpínpín ajímọ́tò pínpínpín ajímọ́tò olóṣì wèrè ọmọ olórí burúkú elétí takété bíi ṣọ́ọ̀ṣì oko lóṣì ọmọ wèrè irú èmi ló fẹ́ bú ìwọ tó ti tán fún ó wá bú mi tán ó wá ní kán fún ẹ ní róòsì 20 róòsì yẹn ló máa wó pa ẹ lójú oorun olórí burúkú ọmọ olóṣì ó bú mi tán ó ṣe rẹ́kọ̀dù fún mi ó ṣe rẹ́kọ̀dù 4 minutes ìwọ tó yẹ kó o ṣe rẹ́kọ̀dù bíi 10 hours fún mi ọ̀la lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ mi ṣe rẹ́kọ̀dù fún mi olórí burúkú ó wá lọ kọ́ àwọn ẹyin awó ẹyin àparò wọ́n jọ ń pariwo òṣì orin ló kọ́ yẹn àbó ṣẹ̀sìn ara ẹ̀ ó bú Lizzy ó bú bílíọ̀nì àtàn ó wá ní ẹgbẹ́ fún mi 20 rose ẹ fún mi ní 20 ogún ní rose lẹ́yìn tó o bú Lizzy tán orí pé kò lè dáa fún ẹ mọ́ láyé ńgbà tó o bú Lizzy tó yẹ kó o ṣe báyìí ni ńgbà tó bú mi tán ó yẹ kó wá háwó lórí social media ni bó ṣe bú mi tó yẹ kó há fóònù ni ó bú mi tán ó tún wá ní ọmọ Nàìjíríà lára inú economy wọ́n fún wọn ní 20 rose torí 20 rose ló ṣe mú mi bú mo dẹ̀ ṣì ń bọ̀ fún ya ẹ̀ àtọ lórí burúkú tó dàbí igi gẹdú olórí burúkú tó fún ẹ èyí olóṣì èyí akọ ọbẹ pẹ yẹn imagine aláìní tìjú olórí burúkú ẹ ìwọ ló wá wo bójú ẹ ṣe rí bó tiẹ̀ rí fọ́tò ẹ̀ bí kan ẹni tó bá ní kó fún wọ́n tiẹ̀ fún ojú ìyá ẹ̀ ogbojú ló ti bàjẹ́ yìí ọmọ yìí ó ní kókó lẹ́nu ìwọ náà wò àwọn ìyá màdókókú àwọn ìyá òṣì àwọn ìyá yín sí tọ́ wò olórí burúkú ìyá ẹ̀ ìwọ náà wò àǹkárá 225 àǹkárá oníláìlọ ó jogún kókó ní lọ́wọ́ ìyá ẹ̀ ló ti jogún kókó olórí burúkú kí ló dì sẹ́nu ìyá olórí burúkú ìyá olójú bí ojú ẹtu wò ó kókó lẹ́nu ìyá ẹ̀ ọmọ ìyá oníkókó àwọn ọmọ tó dé lẹ́yìn ẹ̀ wọ́n lórúkọ àwọn ọmọ tó dé lẹ́yìn ẹ̀ wọ́n ti jẹ́ èèyàn ṣó yẹ kí o máa ṣe ṣó ìwọ tí ò dá fún ayé ń wo ẹ láwò sunkún owó rẹ láwò rẹ́rìn ìwọ tó rí jájẹ nínú ìwọ tó rí jájẹ ilé ayé gbogbo ṣòkòtò ló ti bẹ́ mú ẹlẹ́pọ̀n ọjọ́ wo la pàdé ẹ̀ location tí gbogbo kóró ẹpọ̀n ẹ mẹ́fẹ̀ẹ̀fà tó dà sílẹ̀ ńlẹ̀ láṣẹ arígán àpalẹ̀mọ́ ẹpọ̀n jẹ́ ẹ ló sọ pé kóró ẹpọ̀n ẹ mẹ́fà ni òun lẹpọ̀n ẹ ló ṣe rí bẹ́ẹ̀ yẹn lórí burúkú èrè
the rose that is not up to 100 naira. Olóṣì àwáyé má ṣe rere olórí burúkú ọmọ yóò ṣì kí yẹ kúkúkú lọ́mọdé ó sọjà gbà òfò tí yẹ dà yẹ ṣì wà láyé òdẹ géèyàn ìyá tó ti yẹ kó wọlé kó lọgún pa báwo ni yẹ ṣe máa wà láyé tó dẹ lókìkí o lówó o jéèyàn o mọ̀yàn o níláárí iye ò níláárí at 85 o wá ń ra nylon 25 ọ̀pá mẹ́rin olórí burúkú olóṣì ìwọ náà wo bó ṣe rí ọmọ ọdún mélòó ni ẹ ìgbà tẹ́ pé iṣẹ́ ìgbà yẹn pé kó o ṣí géètì kádàrá títí òwò súùtù kádàrá ẹ ò lè ṣe lover boy àwọn ọmọ tí ò tó ẹ wọ́n ń ṣe lover boy tó máa wọ swimming trunk báyìí tó máa wọ swimming pants tó máa kíìsì èèyàn olórí burúkú géètì máa ló ń ṣe ìgbà tí ò lẹ́pọ̀n tó fẹ́ kó sí pátá ẹni tó gbó ẹ ti sọnù ẹni táyé ẹ ti bàjẹ́ ìwọ náà máa bọ̀ wá wojú tó fi ń ṣe ṣó máa bọ̀ ẹni ọlọ́run kó bomi wò ló ń bọ̀ ní tó bí mi inú jù ní kó wà lọ́n tọrọ róòsì lẹ́yìn tó bú mi tá ó lọ́n tọrọ róòsì kẹ tẹ́mi bá bú yín tán orí tẹ́mi máa ń gbé síta ní òbèrè price àwọn aṣọ tí mò ń tà ní pẹ́mi bá fún yín jẹ padà tí mo rí tí mo orí tẹ́mi máa ń fún yín máa fi yín polówó èlò ló fẹ́ mẹ́kì èlò ló fẹ́ mẹ́kì èlò ló fẹ́ mẹ́kì wọ́n tó ti bàjẹ́ fún olè ajímọ́tò olòṣì olòṣì jákujáku olórí burúkú aláyé òṣì.